ni bàbá Peter Fatomilola láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn kó tó di pé wọ́n wá di ògbóǹtarìgì ògúnnágbòǹgbò nínú eré sinimá. Báwo ni bàbá Peter Fatomilola ló ṣe pàdé ògbóǹtarìgì òǹkọ̀wé eré oníṣe Ola Rotimi àti ọ̀jọ̀gbọ́n Wole Soyinka? Ìjẹ́ lóòótọ́ ni wípé bàbá Peter Fatomilola wọ́n jẹ́ olùkọ́ni nínú ọgbà iléèwé Obafemi Awolowo University tó wà nínú Ilé-Ifẹ̀. Kí lẹ fẹ́ gbọ́, kí lẹ fẹ́ mọ̀ nínú ìtàn ìgbésí ayé bàbá Peter Fatomilola? Ẹ farabalẹ̀ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé òpin fídíò yìí láti mú èyí tí jò tọrọ wá fún yín nípa. Otasansan rédíò and TV. Afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣèwé oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ṣèwé agbọ́nrín yẹ agbọ́lága dédé fẹ́ máa kọ bí tótó olówó òkè èrè sẹ̀ǹgẹ̀rẹ̀ ó fẹ́ máa rọ bí òwe ẹ̀yẹ oko mọ́kè èyí mọ́ olówó òkè èrè gbòde ọ̀gá ni ọ́ níbi ká ṣètò tó kọ́ ní lọ́gbọ́n bàbá àgbà níbi ká fèdè ìṣẹ̀wọ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ rẹ̀ wò lẹ́gbẹ́ lórí afẹ́fẹ́ ọmọ ẹnu fi yíṣò yìí kì í tán nílé alárùn takùn láéláé ojúmọ́ kan ọ̀rọ̀ tuntun ojúmọ́ kan èdè tuntun ojúmọ́ kan àṣà tuntun ojúmọ́ kan ẹ̀fẹ̀ tuntun tòní òjò tàná òjò tó ní gbogbo ara rẹ kìkì ọ̀rọ̀ ẹnu nípa ọ́ láéláé ọ̀rọ̀ ẹnu rẹ ló fi ń wò mí èdè rẹ ló sì fi ń dá mi lọ́rùn ìwọ nìyànjú ẹkún tí bọ́dẹ́lẹ̀ rù lójoojúmọ́ ọmọ ẹnu tẹnu gbọdọ̀ pa ìkòyí ẹ sọ́ni lè bàbá tó bí ọ lọ́mọ àní nílé yẹn bí lólú kò yí arógun mọ́sà á ẹ̀sọ́ kò yí arógun ń yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ọmọ ogun lọ́sàn-án ogun lóru òun ìran bàbá rẹ gbéwúrẹ́ ìran bàbá rẹ òun gbágùn tán ọmọbìnrin tó dára bí egbin ni wọ́n gbé nílé bàbá tó bí ọ lọ́mọ àní. Kí n tó máa tẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé bàbá Peter Fatomilola, ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé àti ẹ̀yin tí ẹ̀ ń bá ní share fídíò wa tí à ń mú wá fún yín tó fi káàkiri àgbáyé. Ìrànlọ́wọ́ kan tí ẹ lè ṣe fún wa tí ó lè jọ wá lójú jùlọ òun náà ni kí ẹ máa bá ní share àwọn fídíò wa tí ẹ bá ti ń wò ó, ẹ máa bá ní share rẹ̀ káàkiri àwọn social media handle yín, social media platform yín bíi Facebook, Twitter, Instagram, WhatsApp àti àwọn míì tí ẹ bá tún mọ̀ tí ẹ bá tún lò. Ẹ bá ní share rẹ̀ káàkiri kó lè bá rìn káàkiri àgbáláyé. Wá jẹ́ ká tẹ̀síwájú. A lè pe bíbí Peter Fatomilola ní ọ̀nà ìyanu torí pé a gbọ́ wípé ó nìkan ni ọmọ tí ìyá rẹ̀ bí. Bó tiẹ̀ jẹ́ wípé oníyàwó púpọ̀ ó ní bàbá Peter Fatomilola. Ọjọ́ 16 oṣù kínní ọdún 1946 ó ní wọ́n bí Peter Fatomilola. Orúkọ tí bàbá àti ìyá tó bí sọ ní Ọládélé Peter Fatomilola. Orúkọ bàbá tó bí Peter Fatomilola ló ń jẹ́ Olóyè Abraham Òjó Fatomilola tí orúkọ ìyá rẹ̀ sì ń jẹ́ Elizabeth Fatomilola. Nínú àbọ̀wádìí wa a gbọ́ wípé olórí àwọn aláwo tí wọ́n ń pè ní olúawo ni bàbá tó bí Peter Fatomilola tó sì jẹ́ ọmọ ìlú Ìfisìn Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Ṣùgbọ́n ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ó ní ìyá tó bí Peter Fatomilola. Oníyàwó púpọ̀ ni bàbá olúawo Abraham Òjó Fatomilola, ìyẹn bàbá tó bí Peter Fatomilola, léyìí tó túmọ̀ sí wípé ìdílé olórogún ni Peter Fatomilola ti jáde. Ìyàwó kẹta ni màmá Peter Fatomilola nínú ìyàwó 9 tí bàbá Peter Fatomilola fẹ́. Ọjọ́ pẹ́ ọ̀nà sì jìn kí ìyá rẹ̀ kó tó rọ́mọ bí nílé bàbá rẹ̀. Peter nìkan ni a sì gbọ́ wípé ó jẹ́ ọmọ kan ṣoṣo tí ìyá rẹ̀ bí. Àti kékeré ni Peter Fatomilola ti mọ̀ nípa ifá dídà torí láti ìgbà èwe rẹ̀
ni ó ti máa ń dúró ti bàbá rẹ̀ nídìí Ifá. A gbọ́ wípé Peter kì í fẹ́ tẹ̀lé ìyá àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ sí ilé ìjọsìn ìyẹn ṣọ́ọ̀ṣì. Ó fẹ́ràn láti máa wo bí bàbá rẹ̀ ṣe ń kí Ifá, bí bàbá rẹ̀ ṣe ń dá Ifá nígbà tí bàbá rẹ̀ bá ń dá àlejò lóhùn. Lára àwọn nǹkan tí a gbọ́ wípé ó mú kí Peter Fatomilola kó fẹ́ràn Ifá àti pé kó fẹ́ràn láti máa dúró ti bàbá rẹ̀ ó ní wípé ṣé ẹ mọ̀ wípé tí àwọn babaláwo bá ń dífá bí ẹran, adìrẹ, ìgbín àti àwọn nǹkan míì kìí wọ́n wọn. Tí wọ́n bá wá dífá nǹkan tán bá lò tán bá fi dífá bí ẹja, bí ìgbín, bí màálùú, bí ewúrẹ́, bí adìẹ tó bá ṣẹ́kù tán bá lò tán fẹ́ lò ńbẹ̀ tó bá ṣẹ́kù wọ́n ó gbé fún àwọn ọmọ léyìí tí Peter jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ bàbá yìí tí wọ́n lọ yanjú ẹ̀ pé àwọn nǹkan yìí ó ní ó mú kí Peter Fatomilola kó fẹ́ràn láti máa dúró ti bàbá rẹ̀ tó bá ń dá Ifá. Ṣùgbọ́n nínú ìgbìyànjú ìyá Peter padà di ẹni tó ń lọ sí ilé ìjọsìn ìyẹn church. Kódà a gbọ́ wípé ó padà di ọmọ ẹgbẹ́ akọrin nílé ìjọsìn wọn ní ṣọ́ọ̀ṣì tí ìyá rẹ̀ ń lọ. Ẹ̀kọ́ ṣe kókó, bẹ́ẹ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì. Peter Fatomilola ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ní The Apostolic Primary School Ìwàròkè nílùú Iléṣà. Ó tún lọ sí The Apostolic Modern School Òkè-Òyè nílùú Iléṣà bákan náà. Lẹ́yìn tó kúrò ní The Apostolic Modern School nílùú Iléṣà ló tún tẹ̀síwájú ní Ifẹ̀ City Commercial College tó wà ní ìlú Ilé-Ifẹ̀. Ilé ẹ̀kọ́ gíga fásitì ti Ilé-Ifẹ̀ ló ti kàwé gboyè nípa ìmọ̀ theatre art, ìyẹn ẹ̀kọ́ nípa ìmọ̀ eré orí ìtàgé àti ohun tó jẹ mọ́. Fásitì Ilé-Ifẹ̀ ìyẹn University of Ife ló padà di Obafemi Awolowo University lónìí. Báwo wá ni Peter Fatomilola ṣe bẹ̀rẹ̀ eré ṣíṣe gan? Ṣùgbọ́n kí n tó mẹ́nu lọ sí abala bẹ̀ yẹn, ẹ jẹ́ kí n mẹ́nu bà bí Peter Fatomilola ṣe alábàápàdé ògbóǹtarìgì òǹkọ̀wé eré oníṣe ìyẹn bàbá Ola Rotimi. Ó tilẹ̀ jẹ́ pé àti kékeré ni Peter Fatomilola ti ní ìrírí àti ìmọ̀ nípa eré ṣíṣe nípasẹ̀ ẹ̀kọ́ Ifá dídá tí ó gbọ́njú bá lọ́wọ́ bàbá rẹ̀. Ìrírí tó ní nídìí Ifá dídá àti Ifá bíbọ ni ó mọlé tí ìmọ̀ rẹ̀ fi gbòòrò tó fi dé ilé ẹ̀kọ́ Ifẹ̀ City College nílùú Ilé-Ifẹ̀ nígbà náà. Ilé ẹ̀kọ́ náà ló wà tí wọ́n fi dá ẹgbẹ́ òṣèré kan sílẹ̀ tí wọ́n pè ní Ifẹ̀ City Dramatic Society ìyẹn ICDS pẹ̀lú ìrànlọ́wọ́ olùkọ́ rẹ̀ kan. Àwọn ilé ẹ̀kọ́ tó wà nílùú Ilé-Ifẹ̀ àti agbègbè rẹ̀ ni wọ́n máa ń wo ẹgbẹ́ òṣèré Ifẹ̀ City Dramatic Society ICDS tí Peter Fatomilola yóò jẹ́ kan lára àwọn tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀. Láti gbogbo àwọn iléèwé yòókù ni wọ́n ti máa ń wò wọ́n tí wọ́n bá ń ṣeré wọn. Nígbà tó yá ó di wípé wọ́n lọ máa ń ṣeré níta fún àwọn ilé ẹ̀kọ́ tàbí ẹgbẹ́jẹgbẹ́ tó bá pè wọ́n. Bí ọdún 4 ni Peter Fatomilola lò ní ilé ẹ̀kọ́ Ifẹ̀ City College tí ó sì fi kópa nínú ẹgbẹ́ òṣèré tí a sọ nípa rẹ̀ yẹn. Láàrin ọdún 4 yẹn, nígbà tó di ọjọ́ kan ni ẹgbẹ́ òṣèré wọn ni wọ́n lọ ṣeré níbi ètò kan tí ìjọba ìbílẹ̀ Ọ̀rànmíyàn Local Government Area
tí wọ́n gbé kalẹ̀ láti ṣe àyájọ́ ọdún àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá nígbà náà. Níbi ayẹyẹ yẹn ni Ola Rotimi ti jẹ alága ọjọ́ náà. Nínú ìgbìyànjú àti akitiyan pẹ̀lú ipa tí Peter Fatomilola kó nínú eré tí wọ́n ṣe lọ́jọ́ náà, lọ́jọ́ ayẹyẹ yẹn, òun ló wú Ola Rotimi lórí tó fi pè é, tó fi bá a sọ̀rọ̀ wípé yọ̀ọ̀dà tó bá lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré òun, tí ó bá sì lè máa tẹ̀lé òun kí ọgbọ́n rẹ̀ àti ìmọ̀ rẹ̀ kó lè kún nínú eré ṣíṣe. Báyìí ni Peter Fatomilola ló ṣe bẹ̀rẹ̀ láti máa tẹ̀lé Ola Rotimi. Ola Rotimi ni Peter Fatomilola fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ti ilé ẹ̀kọ́ University of Ife Theatre Group nígbà náà. Lẹ́yìn tí Ola Rotimi kúrò ní ilé ẹ̀kọ́ University of Ife tó kúrò tó lọ sí ilé ẹ̀kọ́ University of Port Harcourt ni ọ̀jọ̀gbọ́n Wole Soyinka ló bá di olórí ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ eré orí ìtàgé ní inú ọgbà iléèwé Obafemi Awolowo University nígbà náà. Bíi ọdún mẹ́wàá ni Peter Fatomilola ló fi tẹ̀lé Ola Rotimi, ó sì fi ọdún mẹ́wàá tẹ̀lé ọ̀jọ̀gbọ́n Wole Soyinka, léyìí tó túmọ̀ sí pé 20 ọdún ni ó fi tẹ̀lé Ola Rotimi àti Wole Soyinka. A gbọ́ wípé ó lé ní 30 ọdún tí Peter Fatomilola fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ní ilé ẹ̀kọ́ Obafemi Awolowo University tó wà ní Ilé Ifẹ̀. Ọ̀pọ̀ orílẹ̀-èdè lágbàáyé ni Peter Fatomilola ti gbé eré tíátà lọ. Ó ti lọ sí Europe, ó ti lọ sí Asia, ó dẹ̀ ti lọ sí àwọn African countries lóríṣiríṣi. Peter Fatomilola ní ọgbọ́n, ìmọ̀ àti òye kíkún nípa eré orí ìtàgé. Bó tiẹ̀ jẹ́ wípé àti kékeré ni ó ti ní ẹ̀bùn nípa eré orí ìtàgé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n Yorùbá ní ẹni bá bá ọlọ́gbọ́n rìn, òun náà ò ní pẹ́ di ọlọ́gbọ́n. Ọlá Wole Soyinka ó ní Peter Fatomilola ló fi tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀, tó fi gba ìmọ̀ ìjìnlẹ̀ nípa eré orí ìtàgé ṣíṣe. Peter Fatomilola ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kópa gẹ́gẹ́ bí Papa Ajasco nínú eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí iléeṣẹ́ Wale Adenuga Production tí wọ́n gbé jáde. Àkàkà tán àìmọye ní òǹkà iṣẹ́ tí Peter Fatomilola ti kópa nínú rẹ̀. Iṣẹ́ tí a lè sọ yí pé ó gbé Peter Fatomilola sáyé jùlọ ni ó pe àkọlé rẹ̀ ní rẹ́rẹ́rún. Eré rẹ́rẹ́rún yìí wọ́n ṣe ní eré orí ìtàgé kó tó di pé ó padà di eléyìí tí wọ́n ṣe ní sinimá. Wọ́n dẹ̀ tún ṣe eré rẹ́rẹ́rún yìí, wọ́n ṣe ní series ní orí móhùnmáwòrán Nigeria Television Authority NTA nígbà náà. Oríṣiríṣi àwọn àmì ẹ̀yẹ ni bàbá Peter Fatomilola ti gbà nídìí iṣẹ́ eré orí ìtàgé àti ti sinimá gẹ́gẹ́ bí ògbóǹtarìgì tó lọ́gbọ́n, tó nímọ̀, tó sì lẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé ní ṣíṣe. Lẹ́nu iṣẹ́ tíátà yìí, ó ní Peter Fatomilola ti ní ìyàwó, ló ti bí ọmọ. Gbogbo nǹkan tí ẹ̀dá ń ní rere, gbogbo nǹkan tí ẹ̀dá gbé ṣe ní rere láyé ni Èdùmàrè fi rọ Peter Fatomilola lọ́rùn. Ìlú Ilé Ifẹ̀ ni bàbá Peter Fatomilola ti ń jẹ ẹ̀kọ àti àkàrà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ́dún 2022 ni Peter Fatomilola ṣe ayẹyẹ 50 ọdún
gẹ́gẹ́ bí òṣèré. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ẹ̀ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ sì má gbàgbé láti bá ní like fídíò yìí, kẹ́ ẹ sì bá ní share rẹ̀, bá ní pín sórí àwọn social media platform yín kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín gan-an.